tí Banditi Agbebọn yìí ń ṣe àti ibi tí wọ́n wà, Seneto Ipinle Kebbi ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Wọ́n tún sọ sẹ́ẹ̀lá bí wọn o, àwọn agbébọn tún jí àgbẹ̀ 10 gbé sá lọ nípínlẹ̀ Niger. Ó dojú ẹ̀ báyìí o, a ní láti mójútó ọ̀rọ̀ ètò ààbò nítorí èyí àwọn gómìnà Gùùsù Naijiiria àti àwọn ọba aláyé ṣe ìpàdé lóògùn. Ẹ gbọ́ ná, kí ló fà á táwọn agbébọn ṣe rọ̀gbà yí ìpínlẹ̀ Kwara ká àti pé ipa wo ló ní lórí àwọn èèyàn ìlú tí ìkọlù ti ń wáyé. El-Rufai darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ṣáájú ètò ìdìbò gbogbogboo ọdún 2027. Wọ̀nyí làwọn onírúurú ikọ̀ agbésùnmọ̀mí, ajínigbé àti ẹlẹ́yàmẹ̀yà 9 tó ń da ètò ààbò Nàìjíríà rú. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àmọ́ àwọn ẹni tí Banditi Agbebọn yìí ń ṣe àti ibi tí wọ́n wà, Sẹnetọ Ipinle Kebbi ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Sẹ́nẹ́tọ̀ Garba Maidoki ti Gùùsù Kebbi sọ wípé àwọn aláṣẹ àwọn elétò ààbò dá àwọn agbébọn náà mọ̀, ibùba wọn àti ète ẹgbẹ́ àwọn ọ̀daràn ọ̀hún tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́ jákèjádò apá ẹkùn àríwá Nàìjíríà tó sì ń béèrè nípa bí ìkọlù náà ṣe tún peléke sí lójoojúmọ́. Ẹni tó ń sọ̀rọ̀ níbi ìjókòó ilé lọ́jọ́rú Wednesday nígbà tó ń ṣe àfikún lórí àbá nípa ètò ààbò tó mẹ́hẹ̀ tó ti di lemọ́lemọ́ nípínlẹ̀ Kwara, Kebbi àti Niger, Maidoki sọ wípé ọkàn òun dàrú nípa ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ohun tó ń fojú hàn kedere tí wọn kò sì tí ì gbé ìgbésẹ̀ kankan tó sànmọ́nà. Sẹ́nẹ́tọ̀ ẹni tó ń sojú agbègbè ibi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin 24 gbé sá lọ tí wọ́n gba ìtúsílẹ̀ láìpẹ́ yìí sọ wípé ìtúsílẹ̀ wọn mú kí òun ní ìmọ̀lára onírúurú. Ó sọ fún àwọn akin ẹgbẹ́ rẹ̀ pé inú òun dùn gan, inú òun sì tún bàjẹ́ bákan náà. Ó ní inú òun dùn nítorí pé àwọn akẹ́kọ̀ọ́ 24 tí wọ́n jí gbé sá lọ ní Maga lẹ́kùn tóun sojú fún rí ìtúsílẹ̀ gbogbo wọn gbà. Gbogbo wọn ló sì wà dáadáa nílera pípé láì farapa, wọn ò sì tún ṣe àṣemáṣe pẹ̀lú wọn. Ẹ̀wẹ̀, Maidoki béèrè ó ní kí ló dé tí ìkọlù ń tẹ̀síwájú bó tilẹ̀ jẹ́ pé àwọn aláṣẹ àwọn elétò ààbò mọ àwọn aṣeláàbí tó ń ṣèkọlù yìí. Ó ní àwọn mọ àwọn ẹni tí àwọn agbébọn yìí ń ṣe, àwọn mọ ibi tí wọ́n wà, àwọn mọ ohun tí wọ́n ń fẹ́. Ohun tó kù fáwọn ni káwọn yanjú ọ̀rọ̀ náà, bóyá àwọn ó ṣe ìdúnàdúrà ni káwọn ṣe káwọn sì parí rẹ̀, bóyá àwọn máa gbógun tì wọ́n ni káwọn dojú ìjà kọ wọ́n kó dópin. Aṣòfin náà tún béèrè fún títan ìmọ́lẹ̀ lórí ìròyìn nípa pé wọ́n kó àwọn ọmọ ogun kúrò nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Maga ní kété ṣáájú ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Ó ní ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ jẹ́ títan ìmọ́lẹ̀ sí lórí ẹni tó kó àwọn ọmọ ogun sọ́jà kúrò nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Maga àti ta lonítọ̀hún tó pàṣẹ fún àwọn ọmọ ogun sọ́jà láti kúrò nílé ìwé náà ṣáájú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé. Ó sọ wípé àwọn ọmọ Nàìjíríà fẹ́ mọ òdodo ọ̀rọ̀. Ó ní àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí fẹ́ mọ ẹni náà. Ó ní tí àwọn ò bá rí àrídájú òdodo nísinsìnyí, ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìkọlù yóò tún máa ṣẹlẹ̀. Ìkégbàjáde Maidoki ló wáyé lásìkò tí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ ń peléke sí jákèjádò apá ẹkùn ilẹ̀ wa. Tí a ò bá gbàgbé, a rántí pé nípínlẹ̀ Kwara ó kéré tán àwọn olùjọ́sìn 38 ní ilé ìjọsìn CAC ni wọ́n jí gbé sá lọ, ṣùgbọ́n tí wọ́n padà rí ìtúsílẹ̀ òmìnira gbà. Nípínlẹ̀ Niger ó lé ní 200 àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé aládàáni ti ìjọ Kátólíìkì ni wọ́n jí gbé sá lọ, àmọ́ tí 50 akẹ́kọ̀ọ́ mórí bọ́ kúrò nígbèkùn àwọn ajínigbé Agbébọn náà tí wọ́n sì ti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Wọ́n tún sọ sẹ́ẹ̀láàbí wọn o, àwọn agbébọn tún jí àgbẹ̀ 10 gbé sá lọ nípínlẹ̀ Niger. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé lónìí, ìkọlù ìṣekúpani lọ́la yìí ti di ojoojúmọ́ báyìí, àfi kélédù ọba sáà máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn àgbẹ̀ 10 tó kó sọ́wọ́ àwọn ajínigbé Agbébọn lọ́jọ́rú Wednesday níjọba ìbílẹ̀ Ṣìróró nípínlẹ̀ náà múlẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Wasiu Abiodun fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn Tribune Online nínú àtẹ̀jáde ìròyìn tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday nílùú Minna. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn agbébọn ya wọ abúlé Angwankawo àti Kuchipa lálẹ́ tí wọ́n sì jí ó kéré tán èèyàn 10
gbé sá lọ. Ó sọ wípé lọ́jọ́ 26 oṣù kọkànlá ọdún yìí ní déédéé aago 8 alẹ́ ìròyìn tó tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ fi hàn pé àwọn afurasí adìyàmọ́ra agbébọn jí èèyàn 10 gbé sá lọ ní Angwankawo àti Kuchipa níjọba ìbílẹ̀ Ṣìróró. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà mú dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti ń gbé ìgbésẹ̀ ìgbìyànjú lójúnà láti dóòlà àwọn àgbẹ̀ tí wọ́n jí gbé sá lọ. A ó rántí pé ó kéré tán 300 àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ 12 ní àwọn ajínigbé agbébọn jí gbé sá lọ níléèwé St Mary ní Papiri níjọba ìbílẹ̀ Agwara nípínlẹ̀ Niger. Bákan náà ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà CAN ti ẹ̀ka ìpínlẹ̀ Niger lọ́jọ́ àìkú Sunday kéde pé 50 nínú àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé agbébọn jí gbé sá lọ mórí bọ́ láhàámọ́ wọn. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìṣekúpani lemọ́lemọ́ yìí ló ti ń dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ sí ọkàn àyà àwọn olùgbé ìlú. A ò ní ṣe kòǹgẹ́ láburú láṣẹ Ìlédùà. Ó dójú ẹ̀ báyìí o. A ní láti mójútó ọ̀rọ̀ ètò ààbò. Nítorí èyí àwọn gómìnà Gùùsù Naijiiria àti àwọn ọba aláyé ṣe ìpàdé lóògùn. Lọ́jọ́rú Wednesday ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2025 ní ìpàdé àwọn gómìnà ẹkùn Gùùsù Naijiiria wáyé nílé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún nílùú Ìpèrù-Rẹ́mọ nípínlẹ̀ Ògùn. Ìpàdé ọ̀hún ní kò sẹ́yìn ìṣòro ààbò tó ń kojú Nàìjíríà lásìkò yìí, pàápàá ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé àti ìpànìyàn àwọn àgbésùnmọ̀mí. Àkójọpọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá South West, àwọn ti gúúsù ìlà oòrùn South East àti gúúsù gúúsù South South ló péjú síbi ìpàdé náà. Bákan náà ni ìpàdé ọ̀hún tó kan àwọn ọba aláyé níbi tí kálukú wọn ti sọ̀rọ̀ lórí ààbò, òṣèlú, ìdàgbàsókè àti ìfọwọ́sowọ́pọ̀ tó lè ṣẹ́gun ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn àgbésùnmọ̀mí. Ìpàdé ọ̀hún ló wáyé lẹ́yìn tí wọ́n ti bá ààrẹ Bọ́lá Tinubu àti gbogbo ọmọ Nàìjíríà kẹ́dùn ní ti ìdojúkọ àwọn ẹbí tí wọ́n ti faragbá nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ajínigbé. Wọ́n wá fi ẹnu kò sí àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ní yóò gbógun ti ìṣòro ààbò. Lára ohun tí wọ́n fẹnu kò sí ni ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí ọ̀pọ̀ aráàlú ti ń pè fún tipẹ́. Lára àwọn kókó ohun tí wọ́n fẹnu kò sí náà tún bí dídá owó ààbò ẹlẹ́kùnjẹkùn àwọn gómìnà ọ̀hún. Àwọn gómìnà ọ̀hún fẹnu kò láti máa dá iye kan tí wọn yóò bù fún gómìnà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹ̀dáwó ààbò. Wọ́n ní ẹkùn kọ̀ọ̀kan yóò máa dá tirẹ̀ bí ìrànwọ́ àti àtìlẹ́yìn, kò sí fún nǹkan míì ju ààbò àwọn ẹkùn náà lọ. Wọ́n fi kún pé ìpàdé olóṣooṣù kan náà yóò máa wáyé pẹ̀lú àwọn olùgbaninímọ̀ràn lórí ibi tí wọ́n bá ọ̀rọ̀ ètò ààbò dé lọ́dọ̀ kó wa. Ìpèsè ìlànà ìbáraẹnisọ̀rọ̀ lọ́nà ìgbàlódé tó yá kánkán fún àwọn òṣìṣẹ́ elétò ààbò. Wọ́n ní ìbáraẹnisọ̀rọ̀ lọ́nà tó yá ṣe pàtàkì pẹ̀lú ìpèsè àwọn ẹ̀rọ ìgbàlódé tó lè mú kí àwọn òṣìṣẹ́ elétò ààbò nípìnlẹ̀ máa bá ara wọn sọ̀rọ̀ nípa ohun tó bá ń ṣẹlẹ̀ tí wọn yóò sì foríkorí fẹnukò lórí ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé. Ńṣe làwọn gómìnà náà tún ṣe àtẹnumọ́ rẹ̀ pé fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ohun tí wọ́n ti ń pè fún láti ọjọ́ tó ti pẹ́ ni. Wọ́n ní ohun tó ṣe pàtàkì láti ní ọlọ́pàá ìpínlẹ̀ nítorí kò sẹ́ni tó lè mọ ìléṣọ bíi onílé fúnra rẹ̀. Ó sì ti tó kí ìjọba àpapọ̀ pín agbára náà sí ẹlẹ́kùnjẹkùn. Bákan náà wọ́n ló ṣe kókó ṣe pàtàkì kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní gúúsù ní àkọsílẹ̀ àwọn èèyàn ibẹ̀ nípa ètò ìforúkọsílẹ̀ tó péye. Wọ́n fẹnu kò láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ National Identity Management Commission ìyẹn NIMC kí kálukú lè fi orúkọ sílẹ̀ láti mọ ìpínlẹ̀ tó ń gbé. Bákan náà ni wọ́n tún fẹnu kò láti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ààbò àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti àwọn fìjìláńtẹ́. Wọ́n láwọn yóò pèsè irinṣẹ́, nǹkan irinṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún wọn. Ìbójútó ọ̀rọ̀ ilẹ̀ àti irú iṣẹ́ tí aráàlú ń ṣe lórí rẹ̀. Ìgbìmọ̀ gómìnà Gúúsù náà sọ pé kí kálukú mójútó ohun tí àwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ àti bí ilẹ̀ ọ̀hún ṣe ń tó wọn lọ́wọ́. Wọ́n ní iṣẹ́ àwọn ọba aláyé àti baálẹ̀ ní èyí láti bójútó. Wọ́n wá ní àjọṣepọ̀ gbọ́dọ̀ wà láàrin ìjọba àti àwọn olórí agbègbè láti rí dájú pé kò sí ìlòkulò ilẹ̀ bí àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ tàbí àwọn iṣẹ́ míì tó lè fa ewu fún aráàlú. Ìgbìmọ̀ náà ní òun ṣetán láti gbógun ti ìwakùsà lọ́nà àìtọ́ èyí tó ti fa ìṣòro fún àwọn ìlú tí ohun àlùmọ́nì wà lórí ilẹ̀ wọn. Lórí àtimójútó èyí, wọ́n ní àwọn elétò ààbò
tó ń rí sí àyíká kò ní gbẹ̀yìn nínú àbójútó náà. Àwọn ọba orí adé ọrùn ìlẹ̀kẹ̀ apá gúúsù wá rọ àwọn gómìnà wọn láti rọ àwọn ọba aláyé àti ìgbìmọ̀ wọn lágbára nípa pípèsè òwò fún wọn tí wọn yóò fi tún lè máa mójútó ààbò, ìṣèlú àti àlàáfíà agbègbè wọn sí. Níparí ohun gbogbo, wọ́n fẹnu kò pé àwọn nígbàgbọ́ nínú ààrẹ Tinubu pé ó kájú ẹ̀ ó sì kù ìfọmọnìyàn ṣe bó ṣe ń kojú ìṣòro ààbò. Àwọn gómìnà wọ̀nyí wá ṣèlérí àtìlẹ́yìn wọn fún ààrẹ Bọ́lá Tinubu pé kí ààrẹ ó má fọ́ àwọn wà pẹ̀lú rẹ̀. Lára àwọn gómìnà tó péjú síbi ìpàdé náà ni gómìnà Bíọ́dún Oyèbánjí tìpínlẹ̀ Èkìtì, Peter Mbah tìpínlẹ̀ Enugu, gómìnà ìpínlẹ̀ Ebonyi Francis Nwifuru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọba aláyé bíi Ọọ̀ni Ilé-Ifẹ̀, ọba Ẹnìtàn Ògúnwùsì, Aláàfin Ọ̀yọ́, ọba Bímbọ́lá Ọ̀wádé, Ọlọ́wọ̀ tilẹ̀ Ọ̀wọ̀, ọba Ajíbádé Gbádégẹṣin, Aláké ti ilẹ̀ Ẹ̀gbá, ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ àtàwọn míì ni kò gbẹ́yìn níbẹ̀. Ẹ gbọ́ ná, kí ló fà á táwọn agbébọn ṣe rọ̀gbà yí ìpínlẹ̀ Kwara ká àti pé ipa wo ló ní lórí àwọn èèyàn ìlú tí ìkọlù ti wáyé? Nínú àkójọpọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti àlàyé fọ́nrán fídíò kan tí iléeṣẹ́ ìròyìn BBC ṣe jáde jẹ́ kí á mọ̀ pé níbi ọdún mẹ́wàá sẹ́yìn ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí ètò ààbò rẹ̀ dúró re ní ìpínlẹ̀ Kwara jẹ́, ṣùgbọ́n èyí ti yí padà láti bí ọdún díẹ̀ sẹ́yìn báyìí. Àwọn èèyàn olùgbé ìpínlẹ̀ Kwara pàápàá láwọn agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Láfíàgì, Patigi, Edu àti Bàrùtín ní ẹkùn àríwá àti Ìfẹ́lódùn, Ìrẹ́pọ̀dùn, Ìsìn àti ìjọba ìbílẹ̀ Èkìtì kò lè sún àsùnpìyè mọ́ báyìí látàrí ìkọlù àwọn ajínigbé àgbébọn. Èyí kò sẹ̀yìn bí ìjínigbé àti ìpànìyàn ṣe ń gbilẹ̀ lójoojúmọ́ láwọn agbègbè náà. Ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí làwọn agbébọn ya wọ ilé ìjọsìn CAC kan ní ìlú Eruku níbi tí wọ́n ti ṣekú pa èèyàn 3, jí èèyàn 18 gbé lọ kí wọ́n tó gba ìtúsílẹ̀ ní àhámọ́ àwọn ajínigbé náà lẹ́yìn ọjọ́ bíi 5. Ṣáájú àsìkò yìí ní àwọn èèyàn ìlú Òkè Ọdẹ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn sàsálà fún ẹ̀mí wọn, fi ilé wọn sílẹ̀ lẹ́yìn ìkọlù àwọn agbébọn tó ṣekú pa èèyàn 11. Inú oṣù kẹjọ ní ìlú Bàbá Ńlá àtàwọn ìlú tó wà ní agbègbè rẹ̀ di ahoro látàrí ìkọlù àwọn ajínigbé àgbébọn ọ̀hún. Ní ẹkùn àríwá nínú oṣù kẹrin ọdún yìí ní àwọn agbébọn tún ya wọ ibùdó kan ní Iléṣà Bàrùbá, ìjọba ìbílẹ̀ Bàrùtín tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ níbi tí èèyàn 8 ti pàdánù ẹ̀mí wọn. Ní ìlú Karunchi àti Kamanchi bákan náà ni ọmọ ṣe orí ọ̀pọ̀ àwọn èèyàn olùgbé ìlú Láfíàgì níjọba ìbílẹ̀ Edu níbi tí ìwà ìjínigbé ti di tọrọ fọ́nkálẹ̀ ló ń fi ìlú náà sílẹ̀ láti wá ààbò lọ sáwọn ibòmíràn. Ìbéèrè tó gbẹnu ọ̀pọ̀ èèyàn ni pé kí ni ó ṣokùnfà ìjínigbé àti ìpèníjà ètò ààbò tó ń sọ àwọn èèyàn olùgbé ìpínlẹ̀ Kwara sínú inúfu àyàfu ọ̀hún. Nígbà tó ń bá BBC News Yorùbá sọ̀rọ̀, ọ̀kan lára àwọn èèkàn ìlú ní ìjọba ìbílẹ̀ kan tí kò fẹ́ dárúkọ rẹ̀ wòye pé láti bí ọdún 2016 sí 2017 ní àwọn agbébọn yìí ti ń fi àwọn inú igbó tó wà ní ìpínlẹ̀ Kwara ṣe ibùgbé táwọn èèyàn sì ń gbìyànjú ta àwọn ìjọba lólobó. Láti ìgbà táwọn agbébọn náà sì ti wà nínú igbó láti bí ọdún 2016 sí 2017 wọn kò máa ṣe ìkọlù rárá títí di nǹkan bíi oṣù 4 sí 5 sásìkò yìí. Èrò rẹ̀ yìí yàtọ̀ díẹ̀ sí ti ọ̀jọ̀gbọ́n Abdulganiyu Jawando, onímọ̀ nípa ìtàn ní ilé ẹ̀kọ́ gíga fásitì University of Ilorin, tó gbàgbọ́ pé àwọn agbébọn yìí kò fi ìpínlẹ̀ Kwara ṣe ibùjókòó. Jawando tó tún fìgbà kan rí jẹ́ adarí ẹ̀ka ìmọ̀ nípa ìpẹ̀tùsáwọ̀ Center for Peace and Strategic Studies ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ Kwara náà sọ pé ìṣẹ̀lẹ̀ ìkọlù náà dàbí afẹ́fẹ́ tó ń fẹ́ kọjá tó ń fẹ́ lu àwọn èèyàn. Ó ní afẹ́fẹ́ àwọn ajínigbé agbébọn lásán ní àárín tó ń fẹ́ kọlu àwọn èèyàn, kì í ṣe pé àwọn ajínigbé agbébọn náà jókòó sí àwọn agbègbè tí wọ́n ti ń ṣọṣẹ́. Àwọn méjèèjì tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ló gbà pé ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ wà lára ohun tó bí ìkọlù àwọn agbébọn náà pàápàá ní ẹkùn àríwá Kwara. Ó ní ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ ló ṣokùnfà ìkọlù àwọn agbébọn náà nítorí bí àwọn tó ń wakùsà ṣe ń wọ ọ̀pọ̀ àwọn ìlú tí ohun àlùmọ́ọ́nì wà
láti gba àṣẹ fún ìwakùsà ń pọ̀ sí i. Láti bí ọdún méjì sẹ́yìn báyìí ní àwọn awakùsà lábẹ́lé àtàwọn tí ilẹ̀ òkèèrè ń pọ̀ sí ní Kwara láti máa wakùsà. Wọ́n wá rọ ìjọba Kwara láti rí i pé wọ́n mójútó ètò ìwakùsà lójúnà àti dènà àwọn tó ń lo àwọn agbébọn láti máa fi dáàbò bo iṣẹ́ ibi tí wọ́n ń ṣe. Ohun míì tí wọ́n ní ó ṣokùnfà bí àwọn ajínigbé ṣe pọ̀ láwọn ìjọba ìbílẹ̀ yìí ni pé ó kún fún igbó èyí táwọn agbébọn lè há sí fún ìgbà pípẹ́ láì ní fu èèyàn lára. Agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Kwara Rafiu Ajakaye nígbà tó ń bá BBC sọ̀rọ̀ ṣàlàyé pé ọ̀pọ̀ awuyewuye ló ti ń wáyé lórí ètò ààbò tó mẹ́hẹ ní Kwara. Ó ní gbogbo ìgbésẹ̀ tó yẹ láti dáàbò bo àwọn èèyàn ní ìjọba ń gbé àti gbogbo àwọn ọlọ́pàá àtàwọn ọmọ ogun ni wọ́n ti dà sínú igbó láti rí dájú pé ààbò tó péye wà fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. El-Rufai darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ṣáájú ètò ìdìbò gbogbogboo ọdún 2027. Gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Nasir El-Rufai ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lẹ́yìn oṣù díẹ̀ tó kéde fífi ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ All Progressive Congress APC sílẹ̀. Gómìnà tẹ́lẹ̀rí náà ló parí ìforúkọsílẹ̀ rẹ̀ tó sì gba káàdì ìdánimọ̀ ìjẹ́ ọmọ ẹgbẹ́ lọ́fíìsì ẹgbẹ́ òṣèlú ADC ní Ward U Saki nípínlẹ̀ Kaduna. Ìgbésẹ̀ El-Rufai ní àmì ìgbésẹ̀ pàtàkì nínú àtúnṣe òṣèlú rẹ̀ lẹ́yìn tó fẹ́ gbé òṣèlú olóṣùṣọwọ̀ APC sílẹ̀ lọ́jọ́ 10 oṣù kẹta. Nínú lẹ́tà ìfẹgbẹ́sílẹ̀ rẹ̀ lákòókò náà, mínísítà olú ìlú ilẹ̀ wa l'Àbújá tẹ́lẹ̀rí náà sọ wípé òun kò lè dúró sínú ẹgbẹ́ tóun gbàgbọ́ pé ó ti yà bàrá kúrò nínú ìlànà à ń tẹ̀lé ìdásílẹ̀ ẹgbẹ́ ọ̀hún. Ó fẹ̀sùn kan ìdarí ẹgbẹ́ òṣèlú APC fún pípa èròǹgbà tí wọ́n fi dá ẹgbẹ́ náà sílẹ̀ tì. Ó ṣèkìlọ̀ pé ẹgbẹ́ náà kò kọbi ara sí àwọn ohun tó ń ṣẹlẹ̀ lábẹ́lé àti pé wọn kò tún ṣàgbékalẹ̀ ṣàmúlò àwọn ìlànà ìlọsíwájú tí wọ́n fi sọrí ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe wí, fún ọdún méjì lòun ti mẹ́nu ba ọ̀rọ̀ náà lójútáyé àti ní ìdákọ́ńkọ́ nípa ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà ìdààmú ẹgbẹ́ náà, ṣùgbọ́n tí wọ́n fi gbígbọ́ ṣe bí aláìgbọ́ nípa ìkọminú òun. El-Rufai gbajúmọ̀ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú alátakò ọdún 2013 tó mú APC jáde sọ wípé ẹgbẹ́ náà ti yà bàrá kúrò nínú ìran rẹ̀ tó jẹ́ ojúlówó. Ó ní ìyàtọ̀ àìpẹ́ yìí fi hàn pé ìfẹ́ kékeré ló wà láàrin àwọn tó ń ṣàkóso ẹgbẹ́ APC láti gbà tàbí láti yanjú ohun tí ó pè ní àìlera ti ẹgbẹ́ náà. Ìgbésẹ̀ rẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC ṣàfihàn ìpele míì nínú ètò òṣèlú rẹ̀. Ó tún jẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà fẹsẹ̀ múlẹ̀ nípínlẹ̀ Kaduna àti káàkiri gẹ́gẹ́ bí àtúntò ìfẹgbẹ́sílẹ̀ bọ́ sínú ẹgbẹ́ míì ṣe ń tẹ̀síwájú ṣáájú ètò ìdìbò tó ń bọ̀. Wọ̀nyí làwọn onírúurú ikọ̀ agbésùnmọ̀mí ajínigbé àti ẹlẹ́yàmẹ̀yà 9 tó ń da ètò ààbò Nàìjíríà rú. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé ojoojúmọ́ ní Nàìjíríà ti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀. Ọ̀pọ̀ ìṣòro ló ń kojú orílẹ̀-èdè náà lẹ́ka ètò ààbò. A rántí pé láìpẹ́ yìí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump kéde pé wọ́n ń ṣekú pa àwọn ọmọlẹ́yìn Kristi tí ìjọba kò sì bìkítà túnbọ̀ jẹ́ kí ọ̀pọ̀ ojú wà lára orílẹ̀-èdè náà tó tóbi ju France àti Germany papọ̀ lọ. Onírúurú ẹ̀yà bíi 250 ló wà ní Nàìjíríà tí púpọ̀ àwọn tó wà ní ìhà àríwá jẹ́ Mùsùlùmí tí àwọn tó sì wà ní ìhà gúúsù jẹ́ Kristẹni. Lára àwọn ìṣòro orílẹ̀-èdè náà ni àwọn ọ̀daràn ajínigbé, àwọn alákatakítí ẹ̀sìn, àwọn tó ń fẹ́ yapa kúrò lára Nàìjíríà àtàwọn tó ń kọlu àwọn àgbẹ̀ lórí ilẹ̀ wọn ní àárín gbùngbùn Nàìjíríà. Èyí ni àtúpalẹ̀ àwọn ẹgbẹ́ agbébọn tó ń da Nàìjíríà rú àtàwọn ibi tí wọ́n ti ń ṣọṣẹ́. Alùpùpù tí wọ́n ń lò fún wọn láàyè láti lè dé àwọn inú igbó tí ọkọ̀ kò lè dé. Àwọn alùpùpù náà sì ràn wọ́n lọ́wọ́ láti ṣọṣẹ́ láì fọtapè. Wọn kò ní olórí kan pàtó, àmọ́ púpọ̀ wọn ni wọ́n kórajọ láti inú ìdílé tàbí ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Lọ́dún 2022, ọlọ́pàá gbé òbítíbitì owó kalẹ̀ fún ẹnikẹ́ni tó bá lè ṣamọ̀nà bí ọwọ́ yóò ṣe tẹ àwọn bíi Àdó Alérù àti Bello Tọ́jì. Ìjọba tún kéde wọn bíi ẹgbẹ́ àgbésùnmọ̀mí. Púpọ̀ nínú àwọn jàǹdùkú yìí ló ti ń lójú òpó TikTok báyìí láti bùgà nípa àwọn àṣeyọrí wọn nínú ìjínigbé àti ìṣẹ̀rùbàlú. Ọdún 2014 ni orúkọ Boko Haram tàn kálẹ̀
kárí ayé lẹ́yìn tí wọ́n jí akẹ́kọ̀ọ́ Chibok tí iye wọn lé ní 200 gbé nílé ẹ̀kọ́ wọn lọ́dún náà lọ́hùn-ún. Ọdún 2002 ni ọkùnrin kan tó ń jẹ́ Muhammed Yusuf dá ẹgbẹ́ náà sílẹ̀ nílùú Maiduguri. Orúkọ àbísọ ẹgbẹ́ ọ̀hún ni Jamaatu Ali Sunna Lidawati Wal Jihad. Àfojúsùn wọn sì ni láti sọ Nàìjíríà di orílẹ̀ ẹ̀sìn kan ṣoṣo Islam. Gẹ́gẹ́ bí àfojúsùn wọn, ẹsẹ̀ ní lílọ sílé ẹ̀kọ́ láti kàwé, àmọ́ ọdún 2009 ni wọ́n di ẹgbẹ́ agbésùnmọ̀mí lójú páálí lẹ́yìn tí ìjọba ṣekú pa Yusuf tó jẹ́ olórí wọn lẹ́yìn tí ọlọ́pàá mú un. Lábẹ́ adarí wọn tuntun Abubakar Shekau, Boko Haram gba ọ̀pọ̀ ilẹ̀ ní àríwá, wọ́n sì yan àwọn emir síbẹ̀ láti máa ṣàkóso rẹ̀. Lẹ́yìn àwọn ọmọ Chibok, Boko Haram ti jí ọ̀pọ̀ obìnrin àti ọmọdé gbé tí wọ́n sì fi púpọ̀ àwọn èèyàn náà ṣe ẹrú, yàtọ̀ sí pé wọ́n fi ipá bá wọn lò pọ̀. Lẹ́yìn ikú Shekau lọ́dún 4 sẹ́yìn, Boko Haram ti pín sí ẹgbẹ́ kéékèèké míì tí wọ́n sì ń hu ìwà ọ̀daràn kan náà. Lára àwọn ibi tí ẹgbẹ́ náà ń kọlù jùlọ ní ilé ìjọsìn, àwọn ọmọlẹ́yìn Kristi, ilé ẹ̀kọ́, mọ́sálásí àtàwọn ìlú kéékèèké. ISWAP, ọ̀kan lára ẹgbẹ́ tó yapa kúrò lára Boko Haram. Púpọ̀ nínú àwọn adarí Boko Haram bíi Abu Musabi Al-Banawi tí ìgbàgbọ́ wà pé òun ni ọmọ Muhammed Yusuf tó dá ẹgbẹ́ náà sílẹ̀ ló dá ẹgbẹ́ Islamic State in West African Province ISWAP sílẹ̀ lọ́dún 2016 lẹ́yìn ìgbàgbọ́ wọn pé Abubakar Shekau ń ṣẹ̀ sí òfin Islam látàrí bó ṣe ń pa àwọn mùsùlùmí. Boko Haram máa ń kọlu àwọn mọ́sálásí àti ọjà nígbà tí ISWAP ń kọlu àwọn ọmọ ogun àti iléeṣẹ́ ìjọba. Èdè àìyedè àárín wọn yìí mú kí wọ́n máa kọjú ìjà síra wọn, kódà wọ́n sì bá ara wọn jà lágbègbè Lake Chad nínú oṣù yìí. A gbọ́ pé àsìkò ìjà àwọn méjèèjì ni Shekau pa ara rẹ̀ pẹ̀lú àdó olóró tó so mọ́ aṣọ ọrùn rẹ̀. ISWAP sì ń ṣọṣẹ́ títí di àsìkò yìí tó bẹ́ẹ̀ tí wọ́n fi gbẹ̀mí ọ̀gágun kan níléeṣẹ́ ológun Nàìjíríà, Brigadier General Musa Uba, lẹ́yìn tí wọ́n dènà dé ikọ̀ rẹ̀ ní Borno. Ẹnu lọ́lọ́ yìí ni ilé ẹjọ́ sọ adarí ISWAP Hussaini Ismaila sí ẹ̀wọ̀n 20 ọdún fún ìkọlù tó ṣe lọ́dún 2012. Ìgbàgbọ́ wà pé ẹgbẹ́ náà ló tún kọlù ilé ìjọsìn kan nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo nínú oṣù kẹfà ọdún 2022. Àmọ́ àwọn agbẹjọ́rò ìjọba sọ pé àwọn agbésùnmọ̀mí Al-Shabab ní Somalia ló kọlù ilé ìjọsìn náà. Ansaru, ẹgbẹ́ tó yapa kúrò lára Boko Haram, ẹgbẹ́ yìí ti kúrò ní agbègbè tí Boko Haram àti ISWAP ti ń ṣọṣẹ́. Ìgbàgbọ́ wà pé ẹgbẹ́ náà ló kọlù ọkọ̀ rélùwé kan tó rìnrìn àjò láti Àbújá sí Kaduna lọ́dún 2022 níbi tí wọ́n ti pa èèyàn 7 tí wọ́n sì tún jí àwọn tó lé ní 100 gbé lọ. Ọwọ́ ọlọ́pàá tẹ olórí wọn, Khalid Al-Banawi, ó sì ń jẹ́jọ́ lórí ipa tó kó nínú ìkọlù sí ọ́fíìsì àjọ UN nílùú Àbújá lọ́dún 2011 àtàwọn ìkọlù míì. Mahmuda, ẹgbẹ́ tó yapa kúrò lára Boko Haram, ẹgbẹ́ yìí tí ìgbàgbọ́ wà pé wọ́n yapa kúrò lára Boko Haram ti kórajọ sí agbègbè Kanji Lake National Park láti ọdún 2020 pẹ̀lú ìgbàgbọ́ pé àwọn náà ní ìbáṣepọ̀ pẹ̀lú Islamic State. Wọ́n máa ń ṣe wáàsí fún àwọn èèyàn, àmọ́ ọ̀rọ̀ wọn kò lágbára tó ti Boko Haram. Orí alùpùpù làwọn náà ti máa ń ṣọṣẹ́ láti kọlu àwọn ọjà àtàwọn fìjìláńtẹ́ tó ń ṣọ́ aráàlú ní Kwara. Nínú oṣù kẹrin ọdún yìí, wọ́n kọlu àwọn fìjìláńtẹ́ àtàwọn ọjà kan níbi tí wọ́n ti pa ọ̀pọ̀ èèyàn. Lára àwọn ibi tí wọ́n ń kọlu jùlọ ní Kwara, Kebbi àti ìpínlẹ̀ Niger. Àfihàn iye àwọn tí agbésùnmọ̀mí ti pa ní Nàìjíríà láti ọdún 2014 sí ọdún 2025 gẹ́gẹ́ bí àtẹ̀jáde ACLED. Làkúráwá, ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Islam, ẹgbẹ́ ọ̀hún tó ṣẹ̀ṣẹ̀ kó ara wọn jọ, máa ń kọlu Sokoto, Kebbi àti Niger. Àwọn aláṣẹ sọ pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbésùnmọ̀mí míì ní orílẹ̀-èdè Mali àti Niger. Lákọ̀ọ́kọ́, wọ́n ní àwọn ni yóò máa dáàbò bo aráàlú lọ́wọ́ àwọn agbébọn, àmọ́ tí wọ́n ń gbógun ti aráàlú báyìí. Lára nǹkan tí wọ́n ń ṣe ni yíyẹ fóònù aráàlú wò láti rí i pé àwọn orin tó wà níbẹ̀ wà ní ìlànà ẹ̀sìn Islam. Wọ́n máa na aráàlú tó bá ṣẹ̀ ní búlálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọba kéde wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùnmọ̀mí lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ ìkọlù sí àwọn adarí ìlú, ìjínigbé àti ìjímàálù. JNIM, ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Islam lágbègbè Sahel,
bó tilẹ̀ jẹ́ pé Mali àti Burkina Faso ni wọ́n ti ń ṣọṣẹ́ jùlọ. Nazir al-Islam wal-Muslimin JNIM máa ń ṣeré wọ Nàìjíríà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹgbẹ́ náà ṣe ìkọlù ní ààlà Benin tó súnmọ́ Nàìjíríà lọ́dún 2025 àmọ́ nínú oṣù kẹwàá ọdún 2025 wọ́n kọlu ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti jí olùjọ́sìn tó lé ní 30 lọ ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun Èrùkú. Wọ́n sọ pé ìkọlù náà ni àkọ́kọ́ ìkọlù wọn nínú Nàìjíríà. Ìkọlù àwọn darandaran àti àwọn àgbẹ̀. Ìjà lórí ilẹ̀ ó ti pẹ́ tí ìkọlù lemọ́lemọ́ ti ń wáyé láàrin àwọn darandaran àtàwọn àgbẹ̀ ní àárín gbùngbùn Nàìjíríà. Púpọ̀ àwọn darandaran náà ni Mùsùlùmí nígbà tí púpọ̀ àwọn àgbẹ̀ sì jẹ́ ọmọlẹ́yìn Kristi. Ó ti pẹ́ tí àwọn Fúlàní darandaran ti máa ń kó ẹran wọn láti jẹ oko káàkiri àmọ́ pẹ̀lú ọ̀làjú tó dé lóde òní àti ìdàgbàsókè àwùjọ èyí ń ṣòro. Àwọn àgbẹ̀ ń fẹ̀sùn kan àwọn Fúlàní pé wọ́n fi ẹranko wọn jẹ èrè oko wọn nígbà tí àwọn Mùsùlùmí ń sọ pé tí Olúwa ní ilẹ̀ àwọn lè lọ ibikíbi tó bá wu àwọn láti fi ẹran jẹ oko. Lára àwọn ibi tí ìkọlù àwọn darandaran sí àwọn àgbẹ̀ tí ń wáyé jùlọ ní ìpínlẹ̀ Plateau, Nasarawa, Benue àti Taraba. Nígbà míì tí Fúlàní bá kọlu àwọn àgbẹ̀ máa ń gbẹ̀san èyí tí kò jẹ́ kí ìjà ọ̀hún tán nílẹ̀. IPOB ẹgbẹ́ tó fẹ́ yapa kúrò lára Nàìjíríà láti nǹkan bíi 60 ọdún sẹ́yìn tí àwọn kan ti ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra ni ọ̀rọ̀ náà ti ń jà nílẹ̀. Ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí àwọn ẹ̀yà Ìgbò sọ pé ìjọba Nàìjíríà ń fi ọwọ́ ọ̀rọ̀ wọn sẹ́yìn nínú ètò ìṣèjọba, ipò adarí ìlú àtàwọn nǹkan míì. Ẹgbẹ́ Indigenous People of Biafra IPOB tí Nnamdi Kanu darí wọn ló ń léwájú nínú ẹgbẹ́ tó ń pè fún ìyapa náà. Lọ́dún 2009 Kanu dá rédíò Biafra sílẹ̀ níbi tó ti máa ń sọ̀rọ̀ tako Nàìjíríà tó sì máa ń sọ̀rọ̀ gbé orílẹ̀-èdè Biafra lẹ́yìn láti ìlú London. Nígbà tí yóò di ọdún 2017 ìjọba Nàìjíríà kéde IPOB gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùnmọ̀mí látàrí bí àwọn kan tó jẹ́ alátìlẹyìn wọn ṣe ń da ìlú rú. Ẹgbẹ́ Eastern Security Network ESN tó jáde láti ara ẹgbẹ́ náà jó ilé, wọ́n ń gbẹ̀mí aráàlú, bẹ́ẹ̀ ni wọ́n tún ń dá onírúurú rògbòdìyàn sílẹ̀. Ní ìpínlẹ̀ Imo àti Anambra, ESN rí i dájú pé púpọ̀ èèyàn ní kì í jáde nílé ní gbogbo ọjọ́ Ajé Monday, ẹni tó bá jáde yóò jẹ iyán rẹ̀ níṣu. Fún ọ̀pọ̀ ọdún ni ẹgbẹ́ yìí fi ń gbẹ̀mí àwọn èèyàn pàtàkì nílẹ̀ Ìgbò tí wọ́n sì ń da ọrọ̀ ajé rú ní gbogbo ọjọ́ Ajé. Nínú ọdún yìí Simon Ekpa tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ IPOB rí ẹ̀wọ̀n he lórí ẹ̀sùn ìgbésùnmọ̀mí ní Finland. Lọ́sẹ̀ tó kọjá ní Nnamdi Kanu rí ẹ̀wọ̀n gbére he ní Nàìjíríà lórí ẹ̀sùn ìgbésùnmọ̀mí yìí kan náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.